Elijah EBUNOLUWA KOLAWOLE AKINDE JP ní bàbá ọba Asis Olúwatóyìn Akíndé ti ìlú Ìgbesà. Oyè mi ni oyè Ajiroba Ìgbesà. Oloja Ekun yé, Oloja Ekun yé, Oloja Ekun, Oloja Ekun yé yé yé. Kíkú mọ̀ pé rí adé bàbá tiwa o. Àbíyèsí o. Kíkú mọ̀ pé Oloja Ekun gbọ̀ngbọ̀n. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọjọ́ ìní yìí ni mo pé 100 ọdún. Èmi gan-an ni mo pé 100 ọdún ní ilẹ̀ alààyè. Ọpẹ́ ńláńlá ni mo dúró fún Ọlọ́run pé mo rọ́jọ́ ìní. Inú mi dùn púpọ̀ nítorí pé kì í ṣe ọ̀pọ̀ ènìyàn lórí di àkókò yìí wọ́n tó padà sọ́hùn. Ṣùgbọ́n Ọlọ́run ní èmi láti 100 ọdún yẹn, inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ayọ̀ ẹnu yọ̀ làwọn èèyàn lè tó ń bá mi yọ̀ yìí. Tó mo dúpẹ́ lọ gbogbo àwọn tó ń bá mi yọ̀ ayọ̀ yìí ní. Ọlọ́run jẹ́ káwọn náà pẹ́ láyé. Oh God, our Creator and heart is full of praise and thanks to you for all your mercies towards me. I thank thee for my family, my children, my grandchildren, my great-grandchildren, and my sincere friends. I thank you for accepting me as I am and to the forgiveness of my sins. Grant me good health that may continue to honor you for the rest of my life and welcome me at last into your eternal wisdom, kingdom through Jesus Christ, my Lord. Amen. Honorable Tunji Akeosi is a grandchild. Jimo Ojugbele is a grandchild. Patio Ojugbele, who is going to celebrate his 90th birthday to next Sunday by the grace of God, is one of the grandchildren. Kábíyèsí Oloja Ekun ẹ kú oríire. Saheed Adesanya ẹ kú oríire. Ó jọba ní ìdílé ìyá, ó jọba ní ìdílé bàbá. Nínú àwọn tó fi ẹsẹ̀ wọn múlẹ̀ nínú ẹ̀kọ́ àti nínú ìgbàgbọ́. Baba is 100 today, still standing and walking without a stick. Baba read the prayers without glasses. Mo wá fi ọjọ́ ìní mo fi dúpẹ́ púpọ̀ pé Ọlọ́run kà wá yẹ. Bàbá ojú yóò ní rí bí. Mo ti sọ fún pé ẹ máa lo 150. Èmi yìí kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ púpọ̀ bí ó ṣe pé ẹ jẹ́ ká ṣe fàájì. Tásìkò báyìí tó ẹ jẹun dáadáa, ẹ mọ kí a máa gbúrò yín. Bí ìlú bá dẹ̀ bẹ̀rẹ̀ ẹ yé èmi kárí màá bá ìfẹsẹ̀ wa jó. Lágbára Ọlọ́run àwọn náà dàgbà jù lè lọ. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.